Mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò Èjì Òwúrọ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé ẹ pé ará, ẹ pé ojúlùmọ̀, ẹ pé ọ̀rẹ́, ẹ pé bàbá, ẹ pé màmá àtàwọn ọmọ pàápàá. Àwọn tó bá ṣì láǹfààní pé wọ́n wà nílé tẹ̀ ń gbọ́ wa báyìí. Ẹ wá nǹkan fìdílé kẹ́ jẹ́ ká jọ kọ́gbọ́n lórí ètò. Kí ni nǹkan tó yẹ ká máa jẹ? Bó gan lọ̀rọ̀ oúnjẹ ti ṣe jẹ́? Kí ni nǹkan tó yẹ kí èèyàn máa fi sẹ́nu? Pẹ̀lú mi lónìí, òun ni àlejò mi kan gbòógì tó jẹ́ pé ọdún níwọ̀n tá a bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ àti nǹkan tó yẹ ká máa ṣe tàpé nutrition generally ọ̀gá ni wọ́n pátápátá. Mo sì kí wọn káàbọ̀ sórí ètò Èjì Òwúrọ̀. Àwọn náà ni arábìnrin tèmi máa ń sábà pé orun ti máa ń pè wọ́n tó tẹ́ mi lọ́rùn láti pè wọ́n náà ni Mrs. Falohun. Ẹ káàbọ̀ sórí ètò Èjì Òwúrọ̀. Mo kí yín káàbọ̀. Tó bá yẹ pé èmi òbí mi ṣe sọ ni Mrs. Falohun, bóyá ó ní doctor, professor nǹkankan, bó ló ṣe yẹ ká ṣe pé? Bukola Falohun náà lórúkọ. Just like that. Olúwa ṣeun, ẹ káàbọ̀ sórí ètò. Tó a sọ̀rọ̀ lórí ìlera. A sì mọ̀ pé ìlera ó jẹ́ ohun tó ṣe pàtàkì, tó ṣe kókó láyé ọmọ ẹ̀dá. Ṣùgbọ́n a lè sọ̀rọ̀ nípa ìlera ká má sọ̀rọ̀ nípa ohun tẹ́nu ń jẹ, tá à ń fi sẹ́nu. Mo sì mọ̀ pé ẹ mọ̀ ń pa ẹ̀ gidigidi gan-an, Ọlọ́run fi bùn yín. Ṣùgbọ́n báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́? Ṣé ntẹ́ kọ́ nílé ìwé ni àbí bó gan lẹ ṣe wádìí pé ẹ mọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí ní ọ̀nà tó fi yẹ kéèyàn ṣe máa jẹun àtàwọn nǹkan tó yẹ kéèyàn máa jẹ? Bó lẹ ṣe rìn kọ ọ̀rọ̀ nutrition, healthy natural products fún nutrition? Ẹ ṣeun. Nípa tí ó ṣe jẹ́, kò ń ṣe nǹkan tí mo kà ní yunifásitì rárá. Industrial and Labour Relations ni mo kà ní Ọlábísí Ọ̀nàbànjọ University. Ṣùgbọ́n àwọn nǹkan kan ni ó ṣẹlẹ̀. Ìgbà tí mo máa parí ní yunifásitì tó jẹ́ mo ṣe wà ní final year ní final semester, àwọn nǹkan kan bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Ló di pé àìsàn bí eré náà ló ṣe rí. Ṣùgbọ́n ká tó mọ̀, oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Ló di pé a ṣá lọ rí dókítà, mo bẹ̀rẹ̀ sí ń lo àwọn oògùn kan. Ṣùgbọ́n àwọn oògùn yẹn àròpà mo kàn máa lò fúngbà díẹ̀. Bí kókó nǹkan fi padà sí. Kí n tó mọ̀ ló di pé bẹ̀rẹ̀ sí ń lo oògùn yẹn fún owó ọdún 5. Lóòótọ́. Ṣùgbọ́n ní àsìkò tí mo fi ń lo àwọn oògùn yẹn kò jọ pé ó ń dá sí. Àbò burú sí. Ó kàn tún lé sí ní oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀. Gbà tó di pé akọ̀rí pé gbogbo tá bá dẹ̀ lọ́nà kí láwọn nǹkan náà oògùn lọ́kàn máa kó fún yín pé kẹjá máa kó jẹ́. Kò dẹ̀ jọ pé ó help. So nígbà yẹn, àsìkò yẹn lẹ́yìn tí mo ti ṣe tán school, lẹ́yìn bí ọdún mélòó kan tí mo ṣègbéyàwó. Èmi àtọkọ mi ló di pa bẹ̀rẹ̀ sí ń wò pé eléyìí tó jẹ́ pé oògùn ní gbogbo ìgbà, kí ni nǹkan mi tó yẹ kó lè ràn mí lọ́wọ́? A wá wò pé Ọlọ́run ti fún wa ní àwọn nǹkan tó lè fún wa ní ìlera. So kò yẹ kí gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí mi máa ṣẹlẹ̀. Báwa méjèèjì ṣe gbọ́ pé a fẹ́ wá ìdí àwọn nǹkan tó máa ràn mí lọ́wọ́. Nǹkan tó dẹ̀ fà tá a fi ní láti ṣe bẹ́ẹ̀ ni pé dókítà ti sọ pé oògùn mi tí mo tún máa lò ìlú òyìnbó láti máa rà. Ṣé pé gbogbo ilé ìfẹ́ tí ń lò bọ̀ yẹn àwọn tí mo dẹ̀ sí ń lò tẹ́lẹ̀ ó pọ̀ tó jẹ́ pé owó tí a fi ń rà bó lówó tí fẹ́ bèrè náà pé bó lówó tẹ́ fi ń rà gan ṣe rí kékeré ká má tiẹ̀ mẹ́nu lọ́bẹ̀. So gbogbo yẹn la wá wò pé èyí ò gbọ́dọ̀ tẹ̀síwájú báyìí. La wá bẹ̀rẹ̀ sí wò pé ó ní nǹkan tó yẹ ká ṣe. Bá a ṣe bẹ̀rẹ̀ yẹn láwọn oúnjẹ tá máa ń jẹ lójoojúmọ́ láwọn pé kí ló lè máa ṣẹlẹ̀ torí ńgbà kan a rí pé mo lè sí wà òkè bọ́ tí bá ṣe jẹun tán báyìí àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi ó máa ṣẹlẹ̀. A tún bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ la ṣe wò pé ó ní ṣe mọ́ oúnjẹ tá à ń jẹ. A wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí change àwọn irú ibi tá a ti bẹ̀rẹ̀ ní pé table salt is something that everybody máa ń lò lójoojúmọ́. Kò sóúnjẹ téèyàn fẹ́ sè èèyàn máa lo iyọ̀. Kò sí ní ká ẹ má fi iyọ̀ sí i. La wá ṣàkà àwọn nǹkan kan wá àwọn ìdí kan la rí pé iyọ̀ wà lára àwọn nǹkan tí ó ń fa nǹkan tí ó ń dà yín. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ tí wọ́n ń ṣe èyí tó ń ṣẹlẹ̀ sí mi nìkan bọ̀ sí àìmọye iyọ̀ tí anything bá ti ń ṣẹlẹ̀ lára àwọn nǹkan tó máa ń kọ́kọ́ fa iyọ̀
oríṣiríṣi nǹkan náà ló wà ṣùgbọ́n because nǹkan tó jẹ́ pé lójoojúmọ́ nǹkan tá à ń jẹ ni so a wá change iyọ̀ yìí sí natural one natural one yẹn ni sea salt ìgbà tí a máa ṣe a rí pé ó sàn tí bá jẹun tán kò ní ṣe bẹ́ẹ̀ yẹn then ṣùgbọ́n kò tí wàá pé stop bẹ́ẹ̀ yẹn làwa tí wàá wò pé kí ló tún lè wà nínú oúnjẹ yìí bá a tún ṣe mú àwọn nǹkan tá a máa fi ń ṣe bẹ̀ lẹ́yìn lẹ́yìn iyọ̀ làbá tún wò pé kí láwọn nǹkan a tún yọ̀ yẹn kúrò a tún fi natural one ṣùgbọ́n natural one yẹn a wá káàkiri àárẹ̀ àwa la wá ń ṣe yẹn fúnra wa. bó o lè ṣe ń ṣe yẹn. a wo gbogbo báwọn àwọn màmá wa lábúlé àwọn girama gbogbo wọn tó yẹ pé tá a bá lọ sábúlé a máa fẹ́ jẹ oúnjẹ wọn dẹ̀ máa dùn wọ́n dẹ̀ fi àwọn nǹkan táwa fi sí ibí yìí la bá bẹ̀rẹ̀ sí máa kó oríṣiríṣi ẹja àwọn nǹkan báyẹn. ẹ mọ̀ pé irú tẹ bá fi irú sọ́bẹ̀ báyìí yóò mọ ṣàṣà ṣe gbogbo ẹ̀ wá wà ní powder form bẹ́ẹ̀ la ṣe kó gbogbo ẹ̀ jọ kò sí nǹkan téèyàn bá fi sè ó máa dùn tó bá ṣàṣe mọ́ ìgbà tá a máa fi change sáwọn yẹn ìyàtọ̀ yìí lágbára lóòótọ́ ìyàtọ̀ yìí lágbára ṣùgbọ́n tí wàá rí pé ó ti wá kù díẹ̀ ibẹ̀ la wá sí wá sí irú òróró tí à ń lò yàá rí pé ìyẹn náà ó wà lára nǹkan tó tún wá affect mi ṣùgbọ́n ṣe rí pé bá a ṣe máa yọ kúrò báyìí tá a wá lo natural one ẹ mọ àwọn natural one tó wà bíi coconut oil ìtàn tá à ń rí láti àgbọn ẹ mọ olive oil bọ èyí tí ó dáa fún téèyàn bá fẹ́ dáná coconut oil yẹn dáa torí téèyàn bá ṣe ní láti gbélé náà òun máa ń stand heat òun ò ń ṣe tó jẹ́ pé téèyàn bá ti gbélé náà ó máa di transfer tó ṣe máa ní káàbọ̀ tó lè affect heart oríṣiríṣi nǹkan ṣùgbọ́n gbà tó di pé tá bá dẹ̀ ṣe ìgbà tí a dẹ̀ wá yí padà sí yẹn a lò kọjá epo a dẹ̀ ní gba epo àti kókó náà ara o ara nǹkan tó ń jẹ́ káwọn èèyàn máa ní bp cholesterol àwọn èèyàn máa gbá epo máa di pé yóò gbóná tẹ bá wà máa fi dáta sí yóò ṣe ṣírin fúnra rẹ̀ èèyàn ti refine ni so refine oil yẹn bẹ́ẹ̀ yẹn so a bẹ̀rẹ̀ sí àdàpọ̀ dá ọbẹ̀ dá gbogbo ẹ̀ kò sí pa ṣẹ̀ṣẹ̀ ń kọ́kọ́ gbà dá àlùbọ́sà gbogbo ẹ̀ sí so a bẹ̀rẹ̀ sí ń ṣe bẹ́ẹ̀. àwọn aláàmọ̀ sọ pé ká bá gbá epo kò ní dùn tó kò ní ṣe kinní kan tó ó ní tó tún kó bá tó ń ṣàkóbá lára. irọ́ ni tí àìgbá epo kéèyàn fi síbẹ̀ tá bá ń ṣe ẹ̀wà kì í gbá epo. àìgbẹ́ epo ẹ̀wà ẹlòmíì tẹ̀ máa ń ṣàṣejù yóò tún gbẹ́ epo ẹ̀wà ni. ó dẹ̀ yìí máa dùn téèyàn bá máa fi da gbogbo nǹkan téèyàn fẹ́ fi ṣe àdàpọ̀ téèyàn da gbogbo ẹ̀pọ̀ bẹ́ẹ̀ àlùbọ́sà gbogbo ẹ̀ àwọn jiná pọ̀ lẹ́ẹ̀kan ó máa dùn so gbogbo bẹ́ẹ̀ yẹn la bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tó bá rí ìkọ́yà yìí tó ti máa gbá díẹ̀ coconut oil la máa ń lò ìyẹn ò kí ń convert sí trans fat ó máa ń lè stand yìí so gbogbo yẹn ká tó mọ̀ ó bẹ̀rẹ̀ sí yí padà olúwa máa ṣe ìyípadà yìí lágbára. láàárín ọdún mélòó tí ẹ ti ń yọ àwọn nǹkan díẹ̀díẹ̀ kúrò lára àwọn